Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ máa ṣe máa play fún yín. Ẹ wo lẹ́yìn fídíò oríṣiríṣi fídíò náà dẹ̀ tún ṣì wà ńlẹ̀ tó máa tẹ̀lé tá máa play gbogbo ẹ̀ fún yín tẹ́ máa ní àǹfààní láti jẹ lóní ìkànnì lẹ́nu. Báyẹ̀ kí gbà ọkọ̀ dẹ̀ darapọ̀ máa lórí ìkànnì. Ẹ bá like, comment, subscribe, share àwọn fídíò wa kí balẹ̀ máa jẹ ìgbádùn àwọn content wa. Ẹ ti mọ̀ kí táwọn bá rí àwa kí n sọ ìdábọ̀ wá síbi láti wá sọ. Á jẹ́ pé a ti ṣèwádìí dáadáa lórí ẹ̀ kí a tó wá sọ ni. Ẹ wo ẹ má yẹ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pa ìlú. Fẹ́ ká wo àwọn fídíò yìí. Wọ́n refuse ẹ̀ ní ẹ̀ẹ̀méje àwọn ẹni tẹ́ ń tẹ̀lé ni ẹ̀ tẹ́ máa lọ dá passport yín fún mo bá yín fi kún ni o. Aya. Lágbára Ọlọ́run àti ilá àtẹ̀pà ẹ̀yin ará mi ṣe é ti rí irọ́ tí mo pa o. Wọ́n ní Olualo claim pọ̀ ń ṣe àṣà lọ́mù o. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ mu ṣé ń gbọ́ àbẹ́bí nìkan mo gbọ́ ni. Tẹ́ ẹ bá dáhùn mi ò ní continue o. Ẹ gbọ́ wọ́n ní Olualo claim pọ̀ ń ṣe àṣà tẹ́ ẹ bá ti dáhùn ń sì ní continue ẹ̀yin èèyàn mi. Tẹ́ bá dáhùn because ẹ lè pé 110 síbí báyìí 140 something síbí báyìí kẹ́ má sọ̀rọ̀. Tẹ́ bá big jokes tèmi nìkan ṣoṣo ṣe wà pàṣà tí ẹ bá ti dáhùn máa continue. Ṣé ẹ gbọ́ ni wọ́n ní pásítọ̀ sọ pé ẹ gbọ́ Olúwa kẹ́ yín my sister. Òpònú tó wá síbí báyìí ó ní what is wrong with asylum? Mẹ́wàá ń rán pẹ̀lú asylum tó o bá gbọ́. Ogun ò lé Olualo billionaire ni. Olualo billionaire ni ó dẹ̀ lóun ní citizen country ìlú méjì kò sí ìyàwó ẹ̀ ò ní business pẹ̀lú asylum. Àwa tá ń tiraka tí ò lè jẹun ogun ló lé wa débí. Àwa tá ní nǹkan kan la sá wá síbí kì í ṣe ẹni tí ó tó tán. Olualo lówó lọ́wọ́ billionaire ni ó yàtọ̀ sẹ́ni tó ń manage. Kí ni òjíṣẹ́ Ọlọ́run parọ́ fún? Ó ní what is wrong with asylum? A lot is wrong. Kí ni Ọlọ́run sọ? Ṣó yẹ kí pásítọ̀ máa parọ́ ni? Ṣógun lé Olualo lọ síbẹ̀ ní tó ní ìyàwó lọ́jà dúró as a single parent tàbí irú rádàdà wo ló ń bá wa sọ́ńbì? Kí ni ò rọ́ǹgì pé ìyàwó ẹ̀ jà sálọ̀ ẹ̀yìn èèyàn mi? ẹjọ́ mẹ́wàá wrong nínú ẹ̀ pé ìyàwó ẹ̀ jẹ́ asylum. It is a big slap, a big disgrace pé òjíṣẹ́ Ọlọ́run pé tó lọ ń parọ́ ọ̀dẹ̀ nìyẹ́
èmi kọ́ ló pònú sórí irú ẹ̀yìn báyìí ó dó ní ni yẹ́ ìbá ẹ rọra máa fún ẹ ní ráṣọ mi ò ráyè. ẹ̀yin ọmọ Nàìjíríà wọ́n ní pé kí ló rọ́ǹgì ṣé kò rọ́ǹgì kí òjíṣẹ́ Ọlọ́run mo ń béèrè lọ́wọ́ yín o ẹjọ́ is not ṣé kò rọ́ǹgì kí òjíṣẹ́ Ọlọ́run a general overseer kó kúrò ní ìlú ẹ̀ kó lọ máa pa irọ́ ní ìlú bìmí. So bíbélì yìí irọ́ ni bíbélì. Ṣé bíbélì ẹjọ́ ṣé bíbélì ṣé irọ́ ni bíbélì. Ṣé irọ́ ni bíbélì. Ẹ dáhùn o ẹni kò ẹjọ́ mò ń béèrè lọ́wọ́ yín o ẹ jẹ́ ká jọ fọpọlọ rò ó ẹjọ́ ṣé ó ráìtì kí minister of God a pastor òjíṣẹ́ Ọlọ́run wòlíì àgbáyé kó lọ máa parọ́ kí lè wá kọ́ wa ní ṣọ́ọ̀ṣì irọ́ náà ni kí ni foundation lé wọn irọ́. God bless you, my son. You see, what is he preaching? Irọ́. Báwo ni òjíṣẹ́ Ọlọ́run ṣe máa lọ sí ìlú míì? Báwo ó rọ̀ǹgì o báwo ni òjíṣẹ́ Ọlọ́run ṣe máa lọ a whole billionaire? Ó burú jù fún òjíṣẹ́ Ọlọ́run. Ẹ wo Ọlọ́run ò ní pa làákàyè gbogbo wa. Àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ìbanilórúkọ jẹ́ ọ̀tọ̀. What is the essence? Kí ló ń wá kiri? Kí ni òjíṣẹ́ Ọlọ́run yẹn ń wá kiri ẹni tó ní ministry? Ministry ilé àwọn tó ń ra lé £1 million. Àwọn tó ń ra lé £1 million. Ọlọ́run. Ẹni tí àwọn tó sọ pé ẹ má parọ́ tó ń preach kí ẹbí mi ò mọ̀ kọ́tà ń preach ní church o mo fẹ́ mọ̀ ni o nínú church àwọn Olualo yìí mi mọ̀ kọ́ tó ń preach because irọ́ ó wà part of their ministry. Ìrìnàjò bára wa pàdé torí wọ́n sọ fún mi pé ẹni tí ò ní nǹkan ní gbogbo lè ó máa pé kò sí ẹ̀kọ́ tó máa ṣe ikú bẹ̀rẹ̀ bàjẹ́ àwọn oníbi ní ìrọ̀ ni mi ò owó ni wọ́n fi tọ́ mi mo mọ̀ pé nǹkan mi báyìí tálíbà bá ẹ̀ ní ìtò tálíbà bẹ́ẹ̀ ní ìsìnpadà àwọn òbí ẹ̀jọ̀ sọ pé òun ló bí ó wà dé pẹ̀lú pé wọ́n fowó tọ́ wa àwọn. Who beats me? Wọ́n ju bọ́ǹbù wọ́n ní ta ni bàbá ẹ̀. Hey! Who slapped me? Ó dún gbàgàm ta ló gbá mi yẹn? Àwọn bọ́ǹbù eléyìí le jù. Gbàgàm. Ẹgbẹ́ ibi báyìí wọ́n ní Olualo sọ pé aríran kan àwọn tó ríran àwọn yẹn tún ríran jù lọ ṣe ẹgẹ́ ti bí báyìí wọ́n ní aríran kan ló jíṣẹ́ fún ìyàwó Olualo pé kó má bá Olualo sọ̀rọ̀ kó má bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ Olualo you don cast. Olualo don cast finally. Wọ́n ní aríran kan ẹjọ́ kí Olualo rí o kí ni àwọn jẹ́ ẹ̀yin tẹ̀ partner. If ọkọ ti confirm the husband is sick ọkọ ti confirm pé ìyàwó òun seek asylum ní France ẹ gbọ́ ni
wọ́n ní aríran kan ló sọ fún ìyàwó Olualo pé kó má bá ọkọ sọ̀rọ̀, kó má bá ìyá ẹ̀ sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́, irú Ọlọ́run wo Olualo ń pè, irú ìran wo Olualo ń rí? Ẹ jọ̀ọ́, Olualo ò ṣe wòlíì ni? Yẹ̀bẹ́ ẹ̀yin glorious partner, ẹ̀yin glorious partner, kí ló ń rí sí yín bí tẹ̀tí wọṣẹ́? Ẹ̀yin tẹ́ wà ní glorious partner, Olualo don cast. Mo ń béèrè aríran kan ríran fún ìyàwó general overseer. Adúró France ni kì í ṣe Adúró France lọ́kọ́ ti confirm, no be say dem say. No be say dem say. Wọ́n ní aríran kan lórí ìran fún ríran fún pásítọ̀, fún ìyàwó pásítọ̀ kó má bàa pásítọ̀ ò dẹ̀ lè fi agbára ìran tiẹ̀. Ẹ̀yin èèyàn ẹ̀ẹ́dẹ̀ ẹ máa dì o. Ẹ̀yin tẹ́ wà ní tẹ́ jẹ́ partner, mo mọ̀ pé ó ti forí yín gba pààrọ̀, gbogbo yín pátápátá ó ti forí yín gba pààrọ̀. Ó ti cast. Iyabo náà ni kò gbé síta, òbí Iyabo gbé síta. Pẹ̀lú gbogbo ṣe hàlẹ̀ ìgbà tó ṣe ní lẹ́gbò wọn rí. Àwọn ọmọ báyìí ní lẹ́gbò àti ìjẹ́ ìgbò ní ṣíṣe báyìí. Ẹ̀jẹ̀ máa jẹ́ ẹ̀yìn. Because we say, but we are a compulsive liar. Because there were some things you didn't need to lie. Straight bullet. Ẹ má jẹ́ ń sọ. Kí ló ń bá àwọn yẹn sọ Yorùbá? Ó dùn gbàgàm. Aríran kan ó sọ Olualo lè la ẹnu ẹ̀ pé aríran kan ó jíṣẹ́ fún ìyàwó òun kó má bóun sọ̀rọ̀ lódì wóró sí wóró. Ogun kankan ò lé ìyàwó alọ́kùrò Nàìjíríà. Olualo is a liar, bàbá ńlá onírọ́, pathological liar. Olualo àwọn afọ́jú ẹ̀mí aríran mi wá ríran sí ìyàwó. Àwọn èèyàn gbogbo ẹ̀yin tẹ́ jókòó sí church yẹn, ayé yín ti ta pàùpàù, ó ta pàùpàù. Wàá jèrè sísà yìí, wàá jèrè. Àmín lórúkọ Jésù. Àmín bẹ́ẹ̀ ṣe wí ló máa rí. Àmín o. Àmín. Àmín. Kí ló ṣẹlẹ̀? Àmín. 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 Àmín.
adúró ni ní Yorùbá sísá mo adúró ni àbúrò adúró ni adúró ni. Adúró dé ẹ adúró gidi gan fún ẹ tó ti bá adúró ní adúró kò tètè mọ̀ pé bá ṣe wà á iye tó bá wù ẹ́ ni kò máa ná nínú fẹ́ ní ìbọ̀dì because orí ò bọ́ la wà. We are standing for the truth and there is nothing you can do kó ní ṣó because ojú wà ní tí fún mi irú ẹ̀ ni kò yẹ kó máa pè ní ìránṣẹ́ Ọlọ́run Jésù kò fọwọ́ bójú fún ẹ kó Olualo o. Ẹ̀sìn rèé aládùúgbò ẹ̀sìn eléyìí ẹ̀sìn part 5 ẹ̀sìn part 6 ẹgbẹ́ yìí tẹ̀wá ní ṣọ́ọ̀ṣì Olualo wọ́n ti forí yín gba pààrọ̀ lọ́hùn gbogbo ẹ̀yin tẹ̀wá ń bẹ̀ yẹn wọ́n ti fi orí yín gba pààrọ̀ ẹ jẹ́ kó lọ yẹ brain yín wò kó lọ yẹ ọpọlọ yín wò bí ojú sọ ẹ crop ẹ lọ sọ fún wọn gbogbo ẹ tẹ̀wá ń bẹ̀ wọ́n ti forí yín gba pààrọ̀ wọ́n ti forí yín gba pààrọ̀. bí sẹ́ẹ̀dẹ̀ bá fẹ́ gbé Iyabo lọ béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo bó ṣe yé wa sí párádò yé wa sí ìgboro Iyabo ló béèrè lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan ló ṣe gbogbo nǹkan tó bẹ̀rẹ̀ sọ lójú ìfẹ́jọ àlẹ́ jẹ́ green ni. bẹ́ẹ̀ni. òun ṣe bá òun fún wọn lẹ́lẹ̀ òun fún wọn nìkan ṣé wọn ká ọmọ fún ẹni àbí òun sọ pé ẹ̀kọ́ ní fẹ́ nìkan ṣé tó bá kọ́ ní fún ìyá ìyàwó ṣó ti pọ̀ tó ní tó bá ń fún lọ́wọ́ òun ní 30,000 kò ní ká fẹ́ kò ní ká fẹ́ 30,000. ó yẹ àṣẹ́gun. àwọn tó ń ta kárọ̀tì àtọ̀ they do better than that in this economy somebody will be giving somebody 30K to do what? 30,000 in this Nigeria today and you can you are bold you are so in fact you are so much up to say that you don't see before because you don't meet that lójú mi 30,000 naira and you are so bold enough to say that to door you give us allowance every month share on you you see tó bá jẹ́ pé àwọn ọ̀nà tó gbọ́ wọn fẹ́ òdìdí graduate ọ̀nà fẹ́. náà fẹ́ bricklayer ó jẹ́ kàsí bíi. mo bá dúró sílẹ̀ wọ́n sọ rárá rárá àwọn fún ẹ̀ tí wọ́n bá wà fọ́tò lẹ́yìn ìwọ̀n ẹ̀ ọ̀dẹ̀ mọ́ bá ọ̀rọ̀ ẹ̀ náà ni àwọn òṣìṣẹ́ àgbàdo àwọn tó rán bàbá lójú ẹ̀ níwájú ẹ̀ because mi mọ bí yóò ṣe máa lọ sí kàṣà náà tó di pé kò lè bá wọn òbí ẹ̀ sọ̀rọ̀ mọ́ ó di pé wọn ò rí mọ́ ìwọ tó ń sọ pé ẹ kíní kan ṣẹlẹ̀ dẹ̀ pàkọ́ Canada ṣe kíní kan tí wọ́n bá ní bẹ̀rù Canada lọ́wọ́ ìwọ ṣe gbọ́n lọ sí Canada kò bẹ́tà France ni France wà á jèrè wà tí ẹ jèrè àwọn ọmọ yín sísì ni. Let your share power tap. Ẹ bá mi power tap. France is not better than Canada. What do you mean by France is better? France is not better than Canada. Ìránṣẹ́ Ọlọ́run bó. There's absolutely nothing you can do. You can't stop God. You cannot. You cannot stop God. Go ahead and do whatever you want to do. To bá fẹ́ ṣe lọ́wọ́ lọ ṣe. Ọba àgbéyàwó jáde. Fọ́kọ́ ní ṣó. Ìyàwó ọ̀rọ̀. Ló bá tán. Ló bá tán. Ló bá tán. Ẹyin jẹ́ Olódùmarè òtítọ́ ni o language barrier another wahala.
ayé Nàìjíríà ló bàjẹ́ tí ó bá jẹ́ ayé Nàìjíríà tó bàjẹ́ irú ìwọ́n tẹ́ there's no dignity in labour. Wàá jókòó síbẹ̀ oní bank account oní euro account oní gbogbo ẹ̀ kó sórí Facebook ẹ máa bọ̀ rẹ̀ wò ní ìgbà gbogbo ẹ̀. Òṣìṣẹ́ ẹ máa ṣòṣì kiri bí ẹran ṣẹ́wó. Àwọn tó tún ṣe ẹ tún máa bú òòlè kọ́ òòlè ká. Ló bá tán. My name is Prophet Olualo. This. Bẹ́ẹ̀ni o. God is working. When there's nothing you can't stop it. This is a moving train. It's a moving train. To bá bọ́ sójú bẹ̀, ó máa lù ẹ́ mọ́lẹ̀ ni. Ó máa lù ẹ́ mọ́lẹ̀ ni. Because omi jábọ́ lójú mi, o kì í ṣèyàn. Irú wọ̀ yìí. Ẹni ìgbà tó dé, ẹnìkan ní ẹ̀dá ní kò wọlé lórí ṣàkóso àgbèrè lọ́wọ́ ẹ̀ ní ìdájí òkú. Ṣé ìgbà ní kò wá fún mi? Who are you? You're a nobody. You're a nobody. Tí ma dárúkọ family nìkan fún ẹ ní ìlú kan máa gbọ̀n ni. You're a nobody. We heard the gbogbo nǹkan tá ní àṣìṣe fún mi. So àlè fẹ́ yà lówó. Tó bá bẹ́ pé orí òótọ́ la wà, àní tomatoes, á máa gbé tomatoes sí àdáni mú kò yẹ. Àṣẹ́gun bó ṣe wí yẹn ló máa rí. Bẹ́ẹ̀ni o, àwọn èèyàn wà ní ìgbèkùn nínú adánimógo. Wọ́n ní ẹ lọ wá ṣẹ́ṣe. $20 aláìníṣẹ́ gbogbo. Bẹ́ẹ̀ni. You confirmed it yourself, and that is an achievement. That's an achievement for us, and we'll continue to do that until everybody is free, until everybody is liberated, like everybody is free from that bondage. Oh, you're free one year, and you remember, and you remember. Then you leave Pepe. You can't even respect. Wọ́n ní olè orí pẹpẹ. That was what I was reading in your eyes. What I was reading in your eyes. And then, there's nothing you can do. I think I don't want to see by you know where to do that one. I think I don't want to feel where or where to do that one. Every kind of show. And continue to hold the show. There's nothing I'm going to backing down. Until you produce Iyabo. Why be Iyabo that day? Ṣé bí àwọn tó ń sun rẹ́kọ̀dù fún yà bí wọ́n kọ́ wà ní FYP kó máa rí ọ̀rọ̀ sun rẹ́kọ̀dù ẹ̀. Tó ti bá bùkún sí iṣẹ́ yín nìyẹn. Ó fún wa gba àtìkò lórí íńtánẹ́ẹ̀tì wa náà fún ẹni tí ẹ padà. O Nàìjíríà ti tètè fún gbogbo wa. You are not more, you don't, your right is not more than my own. This way I be correct. But what if I just pay you two that now? Supposed to be behind bar. Well, one day we stood everybody up. For 6 hours. Ṣẹgbọ́ ṣé ọ̀rọ̀ nìyẹn ṣẹgbọ́ ọ̀rọ̀. You can't stay there. In Canada, we don't share now. I'm talking about asylum. They won't share. So how many days she buy yato? How many days she yato? How many days she yato? I'm really blue. I'm not going to go around your job.
We don't envy. ẹni tí ò sí níbi kankan tó ń pùlù dáhùn. We don't envy you. We don't envy you at all. Because we say that to who are doing. I give the example. The Jesus are yet the majority. So can I envy you? We all have our, we are in our various professions now. We are in our maybe our sharing traits now. So what are you talking about? So are you talking about? Iyabo ni kò bá wa mú síta. Àfẹ́ àlọ́ àpamọ́. Ó tán. Àfẹ́ àlọ́ àpamọ́. Iyabo ò fi lẹ́mọ̀. I told you that you were the last person Iyabo and the kids were saying this. So you have to produce her. Tẹ́lẹ̀ ti divorce ni wàá mú divorce rẹ̀ báyẹ̀ ìfipáyẹ̀ jáde. Lé o bá tán. Ẹ̀kíní kan sọ pé kíní kan gbogbo ẹni kan gbé jáde afẹ́ rẹ̀. Because ó ti di ọ̀rọ̀ Nàìjíríà, ó ti di ọ̀rọ̀ ìjọba ń fẹ́ Pàgà. sọ kò ṣe kankan. Àwọn béèrè ọ̀rọ̀ lọ́wọ́ because family wa bá wa àṣọ àyànjú rọ̀. And we did the right thing. So kò ṣe anything. So ti bọ́ so ìwé tó kún dání yẹn, Obama mú dání wá ti kọ́ ọ̀rọ̀ evidence tiẹ̀ náà dání. Of documentary, those pieces of evidence like documentary evidence. You have problem with you. Ọ̀pọ̀ ni wọ́n máa sọ̀rọ̀ fún wa, kó máa sọ nǹkan, kó parọ́ pé bàbá kan sọ pé wọ́n ti rí Iyabo. And mú fídíò mi tí bàbá sọ pé wọ́n ti mú Iyabo jáde. Rí mú síta, kò sí ẹ̀dẹ̀ rí mú síta ń bẹ̀. Àwọn ẹ̀rẹ́ inú ẹ̀ o, wọ́n ti jọ wọ ṣòkòtò kan náà, wọ́n ti jọ wọ bùbá kan náà. Ẹ káàbọ̀ ṣé ẹ ti gbọ́ Olualo. Ẹ káalẹ́ Sister Adeola. Ẹ káalẹ́. Good evening everybody. Let's go to the main. Let's go to the main kókó now. Ẹ káalẹ́, ẹ káàbọ̀, ẹ káàsán, ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Olualo, come here. Yetunde ẹlẹ́bù ìbọn. Gbogbo ẹni tó gbọ́ mi ẹ bá mi pé Yetunde súnmọ́ bí ẹjẹ́ àsọ̀rọ̀ Yetunde ẹlẹ́bù ìbọn. Ẹ mọ Yetunde tí mò ń sọ. Ẹ mọ bàbá Yẹmí ẹlẹ́bù ìbọn. Àràbà babaláwo yẹn ni mò ń sọ o. Bàbá babaláwo yẹn ni mò ń sọ ọ̀rọ̀ ẹ̀ ọmọ ẹ̀ ni mò ń sọ o. Bàbá babaláwo ní Òṣogbo. Ta ni ò mọ̀ ká tó go forward? Ta ni ò mọ̀ bàbá Yẹmí ẹlẹ́bù ìbọn? Ẹjọ́ kẹ́ tó tẹ̀síwájú ta ni ò mọ̀ mo fẹ́ mọ̀. Ẹjọ́ ta ló ẹ bá mi power tap ìpele tá a dé yìí ẹ gbádùn ẹ̀. Bàbá yẹn ò kì í Yetunde ẹlẹ́bù ìbọn ò ṣe actor àbí actor ni bàbá ẹlẹ́bù ìbọn ni babaláwo original ni bàbá o. Ẹjọ́ ṣé actor Vicky Joy ó ní an actor mà bàbá yẹn ò kì í ṣe actor o. Ṣé bàbá yẹn act ni ẹjọ́ ṣé bàbá náà ẹjọ́ ṣé bàbá yẹn act ni èmi ò mọ̀ yẹn o. Is an actor. Làgbáyé ó ní before. Làgbáyé jẹ́ ẹ̀kalẹ̀ so actor ni tẹ́lẹ̀. Okay, is an actor. Okay, bàbá too act sometimes. Okay, before mi ò mọ̀ yẹn nípa wọn. Ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ. Okay, yes, herbalist. Ẹ̀kalẹ̀ ẹ̀yin glorious generation partners ọ̀rọ̀ kàn yín. Glorious generation partner ọ̀rọ̀ kàn yín. Ẹ mọ̀ ṣe rí after my last show nípa Yetunde ẹlẹ́bù ìbọn. But he still act. Okay, I don't know. If I look at Soro Dayo, yes. Baba used to feature in some Yoruba film. Okay. He was in Anikulapo. He is an actor before and also a herbalist. Okay. Baba acted in Omolokun.
yes ẹ jẹ́ a sọ̀rọ̀ Yetunde ṣẹ́rí after my ẹ mọ̀ pé yes when I went I had some information about Yetunde Elebuibon allegedly at that time but I only came out mo ní ha tẹ́ bá rántí mo ní báwo ni ọlọ́wọ́ ọ̀tún Olualo ṣe máa jẹ́ ọmọ babaláwo. That was what I said and I talk about Yetunde's father mo dẹ̀ láti sọ pé Yetunde ọmọ bàbá Yẹmí Elebuibon ni. That was what I said at that time but to my greatest surprise èèyàn tí mo mọ̀ I'm sure because nǹkan tí èèyàn yẹn fún mi is totally contrary to who Yetunde is so ẹ jẹ́ ká máa dé mo dẹ̀ ti wá síbí báyìí lọ́jọ́ yẹn because bí Yetunde ti gbé ọ̀rọ̀ yẹn I begin to wonder pé because it took me a while I went back I sat down ó kò send me ó ní what are you sorry about bó tẹ̀ ṣe sọ ọ̀rọ̀ lọ́jọ́ yẹn mo kọ́kọ́ wò pé mo wá dákẹ́ mi wá sọ anything to my greatest surprise the remaining one I came here I play what I said and the only thing that made me because mi tẹ̀ ti already sọ pé kó má bínú mo ti jáwọ́ mi ní ọ̀rọ̀ ẹ̀ mo go deeper but he now sent a message wọ́n send message sí mi pé wọ́n ti photo bàbá òun sí o wọ́n ti put my daddy in this saga I can't take it I am going to take a legal action yẹn ló bí èmi ni pé ta ni girl yìí ta ló ń halẹ̀ mọ́ legal action òfòwò ló fẹ́ take and that was why I came here I said nǹkan tí mo sọ mo kò jẹ mo sorry mi mo dá padà mo withdraw sorry òfòwò and I said I didn't defame her if the information is true it's not defamatory you can imagine èèyàn tó jẹ́ ìwọ tó gbé rẹ̀ tó jẹ́ tó tẹ́ bá rí Yetunde yìí Yetunde ó register Olualo ní 18th of June 2020 ẹjọ́ 2020 sísìn ọdún mélòó ni 2020 sísìn ọdún mélòó ni ẹ mọ̀ díẹ̀ tí mo sọ pé obìnrin lọ̀tá obìnrin ṣe rí Olúwatóyìn Àkàndé Yetunde ṣẹ̀ṣẹ̀ àdì ẹ̀ ní Olúwatóyìn Àkàndé ó ṣẹ̀ àdì ẹ̀ ní 2022 ó fi ṣe chairman ní 17th of June 2022 Olúwatóyìn Ọlájùmọ̀kẹ́ Bánkọ́lé wọ́n àdìyẹ ní October 2024 wọ́n láwọn ṣe charity UK ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú partner òfò tó náà ń ṣe o nínú glorious only glorious generation partner Yetunde tó ní Yetunde practically run this ministry in the UK èmi àti yín mọ̀ pé Olualo ò sí ní UK Yetunde tó wá ń sọ̀rọ̀ yóò tó ní wọ́n má dárúkọ òun ìwọ kọ́ ló ń rọ̀ ní ministry òun rọ̀ ní ministry ní UK ni báwo ló ṣe fẹ́ porí kinní kan tán ní pé ẹ̀ ta ló ń rọ̀ ní ministry in the UK owó grant tẹ́ ń gbà ta ló manage Yetunde ni financial director Yetunde ni accountant Yetunde ni everything Yetunde Elebuibon sórí
the same Yetunde yìí ẹni tó ní ó má dárúkọ òun yìí Yetunde ọ̀rọ̀ ẹ̀ pọ̀ lẹ́gàn o. Grace of Mercy Prayer Mountain Yetunde practically ló ń ṣe gbogbo ẹ̀. Ṣé rí eléyìí tó fọ́nì jù nínú ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi pátápátá ẹni tó ní ó wá quote lọ́ọ̀ranù kan fún mi ó ní UK that GDPR data protection you know you have to seek money their information tó bá wà public domain wọn violate ẹ̀ tí ò bá mọ nǹkan tó ń ṣe information tó bá wà ní public domain kò sí nǹkan tó ń jẹ́ violation bẹ́ẹ̀ èmi fún ara wọ́n dé o ẹ̀yin TikTok ẹ hold on o mo ní láti ṣe kinní yìí o every time mi ó dìgbà tí a bá rí ṣe dáadáa o information tó bá wà ní níta ṣé information ṣé is it a secret is it a secret pé o jẹ́ Europe wọ́n ló ń coordinate gbogbo Olualo ministry ní Europe àti UK ni ṣé nǹkan tó o gbórúkọ ẹ̀ tó o gbé pálí ẹ̀ tó o gbé gbogbo nǹkan ẹ̀ tó o gbé sí ṣé ìyẹn wá jẹ́ bàbàrà ni ta ló ń sanwó fún ta ló control owó Yetunde ta ló control owó èmi ni wọ́n ń halẹ̀ mọ́ sórí public domain is no more confidential sórí mi ò mọ èmi wọ́n mọ̀ pé sẹ́mi ni eléyìí ń halẹ̀ mọ́ ni bọ̀ mo dákẹ́ fún torí ẹni tí bọ̀ ó dùn mí pé the information they gave me is totally wrong doctor tẹ́ bá ń gbọ́ you painted Yetunde in another picture kò ń ṣe bí Yetunde ṣe jẹ́ lẹ ṣe pé Yetunde tó yẹ pé ó ń ṣe pé nínú gúrúùpù Yetunde tó yẹ pé ó ń bá wọn jà nínú gúrúùpù Yetunde nínú partner mọ Yetunde rárá tó bá yá Yetunde tó jẹ́ ṣé nǹkan tí Yetunde ṣe ṣó wà ráìtì ṣé kìí ṣe money laundry náà pé lè tó ń ṣe yẹn ni. àbí ẹ̀dá charity sílẹ̀ wá fi ń ṣàìfóònù owó UK ẹ̀ ń kó lọ Nàìjíríà àbí kí lè sọ ìdí ẹ̀ tí mo sọ pé obìnrin ni ọ̀tá obìnrin ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ máa gbọ́ mi o àwọn obìnrin mẹ́ta ló manage Olualo ló manage Olualo charity tó ní charity commission o wọ́n ti gba sponsor license o as of April 1st 2025 wọ́n ti gba COS wọ́n ti gba religious license nídìí sàkámàjẹ tó kójọ yìí o kí ni mo fẹ́ fàyọ ẹ̀yin èèyàn mi Yetunde báwo ló ṣe ń rọ̀ ní partner Olualo ṣe rí ẹ̀yin tẹ́ ìpera ní glorious partner ò lè get across sí Olualo without Yetunde tó ná bridge kìíní yìí Yetunde á gba tó bá fẹ́ rí Olualo nísìn Yetunde ni wọ́n tẹ́ bá pe Olualo ẹ lè bá Olualo sọ̀rọ̀ directly they should use the license to help Nigerian pastor I hope so ó ṣe gba license wọ́n ṣe gba COS license ní April so kẹ́yìn ọmọ Nàìjíríà jẹ́ ń gbọ́ we will contact border agency because sàkámàjẹ ló ń ṣe o ẹ̀yin ọmọ ènìyàn ẹ gbàgbé sórí o Yetunde ẹ jẹ́ ìsọ bí Yetunde ṣe ń operate fún yín o Yetunde agbára tó ń gun Yetunde nínú ministry yìí oh my God Yetunde ṣi agbára lò
kò sí ẹni tó jọ Yétúndé jójú allegedly nǹkan tó sọ fún èmi nìyẹn. This nonsense ó gbọ́dọ̀ stop. À ń bèrè lọ́wọ́ yín kẹ́ ẹ mú Iyabo jáde ẹ wá ń ṣèbàjẹ́ tó yìí. O tún wá láyà o wá sọ fún èmi pé o wá fi kóòtù halẹ̀ mọ́ mi. Ṣé Olualo ní right láti wá láti Nàìjíríà kó wá run ministry bí kẹ wá máa kówó lọ? Ẹgbẹ́ ìmọ̀ pàtẹ́ tí ń ṣe ni fídíò yìí apá Olualo ẹ post ẹ̀ gbogbo ẹ̀ wà lẹ̀ fún yín. Ọ̀run á tì yín dé kóòtù yìí, orí Iyabo máa tì yín, ẹ máa rẹ́wọ̀n he o, ẹ máa rí ẹ̀wọ̀n he gbogbo. Sórí jẹ́ ìporúkọ wọn síta, Olúwatóyìn Àkàndé wọn lòun ní chairman àwọn chairman àwọn sàkámà jẹ́ wojú mi ò ràn yín. Olútóyìn Ọlájùmọ̀kẹ́ Bánkọ́lé Yétúndé ló bẹ̀rẹ̀, òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ tẹ̀ láti 2020. Mo sọ pé ńgbà tí ẹnu kú tó kú Yétúndé dáadáa ló fi add àwọn méjèèjì yìí sí. Kí ni mo fẹ́ fàyọ fún yín ẹ̀yin ọmọ ènìyàn? Wọ́n ní obìnrin ní ọ̀tá obìnrin. Yétúndé lòun ṣe charity, òun fight for humanity. Ẹjọ́ irú humanity case wo ló ju case Iyabo yìí lọ? Ta ni ò mọ ọ̀nà nǹkan tó ń ṣe? Ẹjọ́ ṣé wọ́n rọ̀ ní ṣọ́ọ̀ṣì níbí yìí ni? Charity wo ló ń ṣe? Gbogbo grants tẹ́ ń gbà ńkọ́? Ooo ẹ̀yin ọmọ Nàìjíríà, àwọn èèyàn máa dá owó. Every month náà ń dáwó nínú àwọn partner yìí, every month náà ń dáwó. Every month náà máa ń dáwó. Every month ni wọ́n ń dá owó, àwọn partner yìí máa ń dá owó every month. Lẹ́yìn yẹn wọ́n máa dá owó venue, wọ́n máa dá 500. Mo ń bọ̀ mi tí ì dé. Mo ní obìnrin ní ọ̀tá obìnrin. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó run ministry yìí obìnrin ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta o. Mo dẹ̀ sure pé ìyá ni àwọn yòókù. Wọ́n náà ń wá obìnrin ẹgbẹ́ yín. Ẹ rí ìyá Iyabo 80 years. Ó ń ké ẹ wá move torí ìjẹkújẹ tẹ́ ń jẹ. Ẹ wá move. Ẹ pé ẹni tí ẹ dẹ̀ gbé orúkọ yín jáde, ẹ dẹ̀ fully ó dẹ̀ wà ó fẹ́ ká dárúkọ ẹ. Yétúndé àwọn èèyàn ní láti report wọn because kíní yìí is getting out of hand. Olualo cannot continue to get away with all this nonsense. Mo sọ fún àwọn èèyàn tẹ́lẹ̀. But Olualo kọ́ ló ń ṣe, ṣebí Yétúndé ló ń lorúkọ Olualo ṣe. Yétúndé ló ń lorúkọ orúkọ alẹ́ ayé ṣe sàkámàjẹ náà. Ṣé bó ló ń lọ kóòtù Yétúndé? Ọlọ́run tètè lọ, thank God èmi àti ẹ UK láwà. Ṣebí ìwọ odidi kánsẹ́lọ̀ labour. Kánsẹ́lọ̀ ni olóníde Yétúndé yìí ò ní Doncaster. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n dá charity sílẹ̀ lórúkọ Olualo. Olualo tí ìwọ UK nígbà tí Yétúndé ti dá charity lẹ̀ ní 2020. Olualo kò ní ìwé Finland tó tá ń sọ o, kò ń ṣe Finland ní ìwé ìlú jákujàku kọ báyìí ni. Bọ́ nǹkan tí mo fi sọ pé obìnrin ni ọ̀tá obìnrin ẹ̀yin èèyàn mi. Àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá jẹ́ èèyàn gidi ni wọ́n ni, tó bá jẹ́ pé wọ́n ní ẹ̀mí Ọlọ́run ni wọ́n ni, tó bá jẹ́ pé ìyá ni wọ́n ni, they supposed to help this woman.
ṣé rí gbogbo ó lọ sí Leon àwọn Yétúndé yìí àti Yétúndé yìí gbogbo wọn yìí ibi tó ti ń ṣe crusade tó ti ń ṣe kíní wọ̀nyí káàkiri gbogbo Europe ẹ mọ̀ pé ìyàwó Olú wà ní the same Olualo wà ní the same Leon tó lọ yẹn Yétúndé kí ló dé tó bá jẹ́ pé èèyàn dáadáa ni ẹ́ pẹ̀lú bí ìwọ àti Olualo because ìwọ ni Olualo ìwọ ló ń run ministry yìí you are the face of Olualo here in the UK ó wá ní àyàláyà ó wá ń rọ̀ nẹ́nu ẹ̀ like tap water sí èmi pé kí lèmi fi dárúkọ ẹ̀ who are you ó máa jọra ẹ lójú o ṣé nígbà tó wá tó sọ gbogbo nǹkan tó ń ṣe fún mi kọ̀ọ̀kan mo ní orígẹ̀ yìí ti gbálẹ̀ Yesterday orí ẹ̀ gbálẹ̀ big time kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ àti bàbá ẹnjìníà ní Finland kí ló ṣẹlẹ̀ abájọ ìwọ yìí náà ló máa gba hall Yétúndé ló máa gba hall Yétúndé níbo ni èèyàn kan tó ti máa jẹ́ òun give account to anybody ó dẹ̀ ń gba donation lọ́wọ́ wọn ṣé ìyẹn wà ní constitution charity commission ni bring it on níbo ni ṣé visa Olualo gba visitor visa wọ ìlú yìí tí o gbogbo ẹ ní rẹ́kọ̀dì ẹ wá fi scam ṣe sọ fún ìjọba ṣé ìjọba mọ̀ wọ́n wá gba owó wọ́n wá kawó tó bá ti bẹ̀rẹ̀ Ọlọ́run o àánú àwọn èèyàn máa ṣe mí o ó ti gbá ojú àwọn èèyàn lọ àpapín ló ń ṣe and Yesterday was behaving like a saint èmi ṣe rò pé àwọn ní dókítà sọ fún pé ṣé Yesterday gbogbo ọkọ tí mo sọ ìṣe mo rò pé Yesterday lè ṣe èèyàn lè o àṣẹ ó ní Yesterday máa ń ṣe èpè ni ó máa sọ ẹ̀yin partner ẹ̀ ń gbọ́ mi ẹ má bò mí kí ló ṣẹlẹ̀ sí Fọlákẹ́ Yesterday kí ló ṣẹlẹ̀ sí Ṣọlápé kí ló ṣẹlẹ̀ mo dárúkọ sí o kí ló ṣẹlẹ̀ sí Ṣọlápé kí ló ṣẹlẹ̀ sí Fọlákẹ́ díẹ̀ ni mo yìí máa jẹ́ kó o gbà lálẹ́ yìí kése díẹ̀ ló sì rí lálẹ́ yìí o mo ń bọ̀ fún ẹ so o tètè lọ mú lọ́ọ̀yà ẹ wá ó ti ẹ̀ dá because ó ti commit badly imagine ó dẹ̀ wá halẹ̀ mọ́ mi ẹ bá mi pa táàbù jọ sí sátítì ẹ ṣe kalẹ̀ ó dẹ̀ wá halẹ̀ mọ́ mi ó mọ̀ pé ó yàgbẹ́ sídìí rẹpẹtẹ báyìí wá halẹ̀ mọ́ mi ṣé mo jọ káwọ́ọ̀dì lójú ẹni tí orúkọ ẹ ò sí ń bẹ̀ gan ò ní wá halẹ̀ ìwọ tí orúkọ ẹ tó ti bẹ̀rẹ̀ láti 2020 láti June 18 2020 nígbà táwọn yòókù ò tí ì join ìwọ ring leader ṣé ìgbà tó gbé tó Yesterday kò ní jẹ́ kí àwọn èèyàn as a member as a partner as a glorious generation partner kò ní jẹ́ kí wọ́n bá Olualo sọ̀rọ̀ Yesterday ni wọ́n máa wàá contact Olualo as a partner ní o Olualo wá sẹ́ẹ̀dì ẹ̀ padà sí ọ̀dọ̀ Yesterday àṣírí ẹ̀ even in an emergency àṣírí ẹ̀ yẹn Yesterday ló máa wá padà wá á mọ àṣírí nǹkan tó fẹ́ b'Olualo sọ níbo náà ti ń ṣerú ẹ̀yin èèyàn mi mo ní proof o máa play proof fún yín ni o máa play ẹyọ ọkọ fún yín kẹ́ gbọ́ sétí kí Yesterday fún ara ẹ̀ gbọ́ pé no be say dem say Yesterday máa play ohun ẹ nísìn wàá gbọ́ sétí. You say who said this is a lie? Okay, máa play ẹ̀ fún ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ lọ hara yín mọ́ irú àwọn ìrìn àjò báyìí ẹ̀ ń ṣiṣẹ́ ìlú òyìnbó ẹ̀ ń waste ẹ̀
mi ò mọ̀ pé dáadáa báyìí lẹ̀ ń ṣe nínú partner ríro òfò tẹ́ kó jọ onírọ́ ni kò kì í ṣe rọ́ kí nìdí ẹ̀ tí partner fi ń jòrò ìbọ̀wọ̀ tó nírọ̀ yẹn ó mọye